ó ṣògùn o, ikú ẹran, ó ṣògùn àrò. ikú ẹran ìjòkó. Bàbá ọdẹ, Bàbá, mo fẹ́ kẹ́ ẹ kí gbogbo ilé. Alárè ni yín, bẹ́ẹ̀ ni bàbá. ìjálá ni mo fẹ́ kẹ́ ẹ fi kí gbogbo ìlú, gbogbo Nàìjíríà. Bá ń gbọ́ pa, aṣògùn àrò. Ẹ̀yin ẹlẹgbẹ́ mi ẹ dìtàn bí. Sẹ́gbẹ̀rin àbẹ́ gbẹ̀rin, sẹ́gbẹ̀rin torí orin tí kálukú bá dá lọ́mọ rẹ̀ gbé. Ìbà ìyá mi Ajíbọ́lá ọmọ ẹ̀dán ọ̀rọ̀ gbénú lédè Áfèpèjà. Òsùn fara yí pẹ́ kìtìkìtìkìtì lórúkọ tá a pe èṣù ọ̀dàrà. Ìbà lọ́wọ́ bàbá mi ìbọn páǹdé àríbọ̀sà náà lójú ogun epo kínkín bojú omi jẹ́ lọ́la sànkẹ́rẹ́ mo sókó wẹ́rẹ́ mo ró mú péjì mo sì rí wọ̀wọ̀ mo fi pùjú lọ́la. Ìbò ogun mi yẹn kan nírẹ̀ tí wẹ̀wù ẹ̀jẹ̀. Má bá wa jà, má bá wa ṣeré, eré rẹ̀ ọ̀dà ìjà rí òsùn à. Tọ́ bá ń bọ́mọdé ṣeré ìpín ìyálà lórí okó ọmọ ẹ̀jẹ̀ bálabàlà lóbo màjèsín. Má bá wa jà, má bá wa ṣeré, eré rẹ̀ ọ̀dà ṣègbè lẹ́yìn tiwa ní. Ìbà bàbá tó bí mi lọ́mọ, ìbà ìyá tó bí mi lọ́mọ, ìbọ̀nà tọ́ ìbọ̀nà gun ìbọ̀nà sí wọ̀rọ̀kọ̀. Torí àgbẹ̀ roko júbà fẹ́ ìpẹ̀, àgbẹ̀ tó roko tí ò júbà ìpẹ̀ ni ó fàgbẹ̀ náà lójú ọmọ aréjúwújọ́. Mo ní tí bá wà lọ́lé àwọn bàbá mi, mo mọlé wọn, àwọn lè dítọ́lá, èjì ọlọ́kọ́ tó tọ́ àgbẹ̀dẹ ṣùṣù tí ń bẹ lọ́nà àtìrì. Ìrè kìí ṣe lé ògún, ẹmu lògún yá mu. Mo kí gbogbo ọdẹ láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó parí sí. Ògún ọmọ ṣègbè lẹ́yìn wa ni. Àṣẹ o bàbá ọdẹ. Jàmbó ò ní ṣe wá. Àṣẹ. Àtọmọdé, àtàgbàlagbà, àtọkùnrin, àtọmọbìnrin, gbogbo aláàmọ̀ rówó yọ láàmọ̀ rí tiwa ṣe. Àṣẹ. Ọlọ́run tó ní gbogbo ètò àtàwọn tọ́lọ́run káyé lé lọ́wọ́ òun ò ní dojú ìjà kọ wá o. Àṣẹ. Ìbò ò ní tìpọ̀ rí fọ̀nfẹ́ nìkankan wa. Ó kọ yín bàbá ọdẹ. Ó kọ mi ní Táíwò Àkàngbé Ìjímákindé, ọmọ ilé Adébíọpọ́n. Níbo lẹ ti rí ìjálá rí ọdẹ? Mo jogún rẹ̀ látara bàbá mi ni Láníyàwó Àkànfẹ́. Bàbá ń kọ́ báyìí. Bàbá ń bẹ láyé. Wọ́n ń bẹ nílùú ní Asá. Wọ́n yìí tó ń ṣeré ọdẹ dì sí. Bàbá ò ṣọdẹ mọ́ ṣùgbọ́n wọ́n ti dàgbà ẹ̀sẹ̀ tí wọ́n ti fi wọ́n ti pọ̀ sí yín láàrín. Wọ́n ti pọ̀ sí ara wọn ní a máa bí ètò lọ. Àdúpẹ́ o. Bó lẹ tó ṣe dédìí ọdẹ náà? N tó jẹ́ àdédìí ọdẹ ojú pé àjẹbí tí ń bẹ nídìí ọdẹ ní mọ́ farahàn lára títí wa àtòótọ́ ọdún tí ń bẹ nídìí ẹ̀ ló jẹ́ káwọ́ lè dúró sí ìdí ọdẹ. Ẹ sì tó ń dẹgbó. Ẹ̀kọ́ kan tọ́lọ́run bá fún wa nígbà láàyè náà là ń lọ. Igbó wo lẹ lọ tó dàbí nǹkan? Ọjọ́ tí a lọ sóko, ọjọ́ yẹn à ń pe kẹ́nì kan ní ìtọ́bé. Bẹ́ẹ̀ni, tó yàtọ̀ sí ìgbẹ́ alájá. Bẹ́ẹ̀ni, ẹ máa kó kùtùkù ẹ̀. Bẹ́ẹ̀ni, àwa tọ̀sẹ̀ ẹran lọ lọ́jọ́ tá à ń sọ yìí. Nígbà tá a bẹ̀rẹ̀ sí tọ̀sẹ̀ ẹran yìí lọ, a bẹ̀rẹ̀ láti bí aago 10 láti bọ́ síbi tí a ti ń wá ẹsẹ̀ ẹran yìí nígbà tójú ọ̀rọ̀ mọ́jú. Nígbà wá di bí aago 3 la débi tí ẹran yìí wà. Ẹran sàtúbí mọ́ wa lọ́wọ́. Bàbá kan ló sì bẹ̀ wá lóko tá a fi lọ wá ẹran lọ fún wọn pé ká pa ẹran fún wọn láti dùn bàbá wa yìí nínú. Ṣùgbọ́n bí ẹran ti túbí mọ́ wa lọ́wọ́, ẹran ọgbà bọ́n tásá lé. Nígbà tásá lé ẹran ìdébì kan ọjọ́ yẹn náà, àánú Ọlọ́run lárígbà, ọjọ́ náà ni Àtọ́dé níbi títí tá a ti ń lé ẹran lọ, ó kúnlẹ̀ lé ejò ọká lórí. Àánú Ọlọ́run lárígbà, Ọlọ́run sá pé kí ó ṣe nǹkan kan. Ṣé ẹ ti ń tọ́ obé? Ẹ ti ń tọ́ obé níbi títí ń sàǹsàdó rẹ̀ pé ọba kúnlẹ̀ lé ejò ọká lórí. Nínú àwọn òjíṣẹ́ àtàkọ́kọ́ rí nù. Tí ọ̀sán àbújẹ? Ọlọ́run ò jẹ́. Nínú ẹlẹ́ẹ̀kejì, tàkúté ìgalà tí a máa ń ṣe ọ̀gàn síhùn. Tàkúté ìgalà. Tí ló kù. Bí wọ́n ọ̀gàn sí tàkúté ìgalà ọkùn ilé. Wọ́n tún ṣe ọ̀gàn sí tàkúté ilé yìí. Ṣùgbọ́n lọ́n sákò wáyọ ní ọjọ́ yẹn. Ṣùgbọ́n wọ́n wá di dédé bí aago 6 táago 7 ń lọ lù ládébi tí ẹran ìwà lápadà bá níbi tí ẹran ìsáde. Ṣùgbọ́n tó wá sí wá lè mọ̀ ni pé Àtọ́bí wá fi mí dé torí mi mọ̀ sábà máa ń de ẹsẹ̀ àárọ̀. Bí ẹ̀yìn òbí tí a ń bá wá tó tó fẹ́ gbàbẹ̀ padà. Ẹsẹ̀ àárọ̀ nù. Ẹ má kúrò níbi tí dúró sí ọdẹ mọ́ kúrò níbi kò sí wàhálà. Ẹtù lọ́kọ́kọ́ yọ bẹ́ẹ̀ tó ṣe lọ sáré bá ìgalà níbi tí ìgalà dúró sí nìyẹn. Yíyọ tí ìgalà wọ́n wá yọ dédé ibi tí mo dúró sí, odò kan sì wà ní lábala ibi tẹ́ran wọ́n gbà fún tí wọ́n gbà bọ́ sígbó òdì kejì. Mo sá dúró dé pé dédé ibi ni ọgbà bẹ́ẹ̀ràn ṣe wá sáré yóò wá fo odò báyìí mo kàn tàbọn sí ẹran lórí eré bẹ́ẹ̀ náà ni ẹran kan ṣubú sínú omi.
ṣùgbọ́n tí kàrí ni pé alákọ̀ọ́kọ́ ẹran ṣubú ó tó dìde, ẹlẹ́ẹ̀kejì ó tó ṣubú ó tó dìde sínú omi, ẹlẹ́ẹ̀kẹta ó tó ṣubú ó tó dìde sínú omi, ẹran wá ń jà bọ̀ títí tẹran sì fi jáde wájú mi báyìí. Ó gbé àdá sókè ń lè sa ẹran ládàá o. Wọ́n sàn pé bóò ni mò ń kí ló dé ẹran ò lé, mo gbé àdá sókè báyìí, ẹran sì jáde wájú mi tó sì fẹ̀yìn lélẹ̀ báyìí, tí mo sì ń wọ ọ̀nà tó sì yọ gbogbo ọ̀nà tán kí n bẹ́ orí ẹ̀, mo gbé àdá òkè ń lè sá àdá o. Wọ́n sàn pé àwọn ọdẹ torí tábàyè ti yìnbọn sí gbà tábàyè pé bóò ni tábàyè pé ọlọ́wọ́ ẹran ti kú nù. Wọ́n sàn pé bóò ni ọlọ́wọ́ lọ́wọ́ ẹgbọ́n ẹ̀yọ kan ní ìbẹ̀lọ́ ìmọ̀ tí mo lè wí mọ́ torí jẹjẹrẹ ti mú mi, èyí kí n lè sá ẹran ládàá ń lè sá mọ́. Ní tí mo kàn ní pé wọ́n fa ẹran lọ́nlẹ̀lẹ̀ báyìí, ìsìnkẹ́ tí ń fà ẹran sì ń lọ́lẹ̀ bí ejò, ẹran sì ń lọ́lẹ̀ ẹ̀yìn wà tọ́pẹ́ tó wà ń pẹ́ wọ́n sọ pé àfáàní ẹran dèdè tó wọ́n pàdé ẹran báyìí, ẹran ṣubú lulẹ̀ iye tó wọ́n yìnbọn báyìí, ìbọn ó dà sókè níbi kí mo bá ẹran. Ọdẹ mẹ́fà sì sá ìbọn sí ẹran tí ibẹ̀ nìkan kan ò rú mọ́, kó tó wá di pé àwa tó rú bí sí odò orí ká tó lọ gbúrò bàn. Ẹran táà yìnbọn sí ló ti asáré débẹ̀ hàn, ẹran kàdà pọ́nlẹ̀ lọ bó sì jẹ́ òye wa. Ká tó wá máa gbọ́ wípé nínú tó fi ń dáa jù pé tí ọdẹ bá fẹ́ lo oko ọdẹ, bí èèyàn bá níyàwó méjì nínú ilé tàbí ẹyọ kan lèèyàn bá ní, kí èèyàn ó dun méjì dì nínú ilé kó tó di pé yóò ṣe kíni, kó tó di pé yóò jáde. A sáré pé bàbá tó ń bẹ̀ wá lóko kàńtà wà láàrin àwọn pẹ̀lú ìyàwó ló bímọ, ìyálé ni ìdájọ́ ń bẹ láàrin àwọn àti bàbá. La wá padà rí pé ìjà látara obìnrin ló fa ìdíwọ́ pẹ̀lú àánú Ọlọ́run fi kó wa yọ ní ọjọ́ tá à ń sọ yìí. Ẹwà rẹ̀ ràn. Ààrí mú o. Tọ́rẹ́ ẹni tó tún wá jẹ́ ọ̀gá wa tó tún jẹ́ bí ẹ̀gbọ́n fún wa, ojú ń dun ẹni o. Ibi tó ti wá ń yìnbọn sí, òun wá ń ṣe kìtàkìtà pé kó wá sáré ẹran pa bí kì í ṣe nà lójú kejì tí ó dùn wọ́n nìyẹn. Bá ṣe padà lẹ́yìn ẹnu. A tún wá lọ́jọ́ kejì pé bóyá lè rí ẹran ńgbà débẹ̀. Èèyàn gbọ́dọ̀ gbọ́ pé ẹran tá a lé tó da pọ́nlẹ̀ lójú ìgbà tí n bá fi abọ́ bu ẹ̀jẹ̀ lọ́ba àrípa rẹ̀ mọ́ o. Àrípa rẹ̀ mọ́. Bá ṣe padà lẹ́yìn ẹ̀ ní ọjọ́ náà pé olè yìí o, ọjọ́ àmì ká tó wá máa gbọ́ èèyàn tó wà ń di ọ̀rọ̀ tọ̀rọ̀ fi bó ṣe rí. Ṣé òbélé yìí máa tọ̀ ni? A máa tọ bí a sì máa di alájá tó jò bá ti dé òbé ti bẹ̀rẹ̀. Ìgbé alájá wo náà lẹ lọ tó dàbí nǹkan? Ìgbé alájá tá a lọ tó dàbí nǹkan, Ọlọ́run má jẹ́ á rí ìdíwọ́, Ọlọ́run sì má sì jẹ́ á rí dààmú, torí pé tọ́dẹ́ bá rò sẹ́ tó bá rò yà ọdẹ ò ní pẹran ó fẹ́ nìkan kan jẹ o. Ọjọ́ tí a lọ oko ọdẹ, èyí ò ní tó ṣẹlẹ̀ ní pé kì í ṣe inú igbó gangan ìpèníjẹ ilé ti ṣe kíni, ìpèníjẹ ilé ti wáyé, ṣùgbọ́n láti inú oko láti rí àmì pé nǹkan fẹ́ ṣe kíni, nǹkan fẹ́ ṣẹlẹ̀. A lọ oko látàárọ̀ kùtùkùtù, àárín nǹkan kan wá ń bọ̀. Ibi tá a ti wá ń bọ̀ lójú ọ̀nà bọ́kọ̀ sí jáde máa ní lẹ́nu lọ́jọ́ tá à ń sọ yìí. Ọkọ̀ mọ́tò ṣe fẹ́ fọ express. À ń bọ̀ òun wá òun kọjá òun travel lọ, àwa sì ń pass speed bọ̀ ọkàn jáde máa ní lẹ́nu. Inú tí wá bí wa pé irú àdánwò dírẹ́fà wo lélẹ̀, torí bó ṣe jáde sójú ọ̀nà ọkàn tó padà sí èdè ibi tá jáde sí ni. Inú wa bí wa débi pé ìjà yẹn lé débi pé àwa gan ò lérò rẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú ìpèníjà wa rí jọ́nà pé irú àdánwò kí lélẹ̀, ara mi sà ń gbọ̀n ní ọjọ́ yẹn bá ti wá délé, inú sà ń bí kálukú wa kó mọ̀ dálẹ̀ pé irú kí ni èyí tó ṣẹlẹ̀ yìí lọ́jọ́ tá à ń sọ yìí. Bí a ṣe bẹ́ẹ̀ wọ́n yẹn ṣe wá da ìbọn lẹ̀ báyìí, ìbọn yẹn tó bí mẹ́jọ wọ́n dà lẹ́nu kan. Èmi wá fọwọ́ kó ìbọn lẹ́nu báyìí pé kí n fà sókè pé àyíbá mọ́ o, kí jàǹbá kọ́ máa jẹ́ pé yóò padà ṣe ìjàǹbá. Bí mo ṣe ń fa ìbọn yẹn sókè tí mo fọwọ́ kó dá padà sókè báyìí, ìbọn yẹn kàn rò sí àlàfo ọwọ́ mi báyìí. Ọlọ́run ò sì jẹ́ kí jàǹbá ṣe mí, ṣùgbọ́n mo kára pé gbogbo ọwọ́ mi báyìí ó dúdú bí ìgbà tí èèyàn bá gba iná mọ́ báyìí. Àánú Ọlọ́run ni o, àánú Ọlọ́run iná ni arígbà. Èyí tí mo tún rí tó tó bẹ́ẹ̀ jọ bẹ́ẹ̀ láàrin ọwọ́ báyìí lọ́rùn sí Ọlọ́run ò sì jẹ́ àánú Ọlọ́run ni mo rí gbà, òkè sí ọgbọ́n kì í ṣe mímọ̀ ṣe mí. Àtọ́lá ògùn náà, àánú Ọlọ́run àtọ́lá ògùn pẹ̀lú pé kéèyàn máa fi òótọ́ ọnú iná rẹ̀ ní àjọ ẹ̀. Níjọ́ ẹdẹ tó ti rí pẹ̀lú àti rí nígbẹ́ alájá alẹ́ ẹranko bá ń jọ́nà mọ̀ pé ìgalà náà máa ṣe bí èèyàn. Ṣe bí èèyàn báwo? Àti wọ́n lé níbì kan tí táà rí mú ojú odò lábà òyàlá ń lé tí ìgalà fi yọ lábásà ń lé. À ń pe igbó kan ní igbó orí òkúta lérí ọlọ́ta gbóńlá, iná là bá ẹran. Bí ẹran sì wá yọ nínú gbóbi tí wọ́n ti padà bá, èmi nìkan ni mo wá dúró níbi tí ẹran gbígbóhùn ṣe pọ̀ tó, èmi nìkan mo wá dúró. Fọkàn wá gbọ́ tí nǹkan ṣe kàsàkàsàkàsàkàsà. Ṣé ẹ̀nà náà ni àbí èèyàn? Nígbà tí mo wo nǹkan lára agi, ó sì nàró gbangba. Ọ̀nà òbí èèyàn tó kẹsẹ̀ méjì lẹ́ tó kẹsẹ̀
tó kù ẹsẹ̀ méjì ńlẹ̀ tọ́ka méjì sí sókè báyìí ẹran wa lélẹ́yìí àbí èèyàn ni ẹran wa lélẹ́yìí ṣùgbọ́n pẹ̀lú ẹ̀kọ́ táwọn bàbá wa kọ́ wa pé ní téèyàn ó bá yìnbọn sí kéèyàn ó ṣe kí ni kéèyàn ó wò dáadáa o mọ́sá farabalẹ̀ wò nígbà tí wọ́n á rí nígbà tọ́lọ́ wọn á tàṣírí ẹ̀ wọ́n wá rí tí ìtànsán òòrùn lọ́wọ́ á tàṣírí ẹ̀ etí kìíní ó tàn báyìí mo rí pé etí ìgalà ni etí kejì báyìí ó tàn báyìí mo wá ń wo ìlara rẹ̀ hàn dájúdájú ìgalà lélẹ́yìí mo wá ta ìbọn sí bí wọ́n ṣe wá rógbà tó túká báyìí èmi náà sáà ń lé lọ́wọ́ láti gbé ẹran tí mò ń lé tí mo fẹ́ máa báyìí àdájúdájú ìbọn ti bá ẹran yìí torí gbogbo àpẹẹrẹ gbogbo tí mo gbé lọ gbogbo ẹ ti gbọ̀n dànù nígbà ẹni wá sáré láyè kan lọ́wọ́ lọ jókòó lábẹ́ ẹgbó lọ́wọ́ bẹ̀rẹ̀ sí dá sẹ̀ríà fún àwọn ajá lọ́wọ́ bẹ̀rẹ̀ sí yín lọ́wọ́ bẹ̀rẹ̀ sí kan àwọn ajá mọ́lẹ̀ tí àwọn ajá ń pariwo tẹ́ pé tí ìbá yẹ pé yìnbá láyà èyí ò ní fẹ́ tọ̀ ó tó wá di pé Ọlọ́run fún wa ní kápá rẹ̀ pẹ̀lú àwọn ọdẹ ẹgbẹ́ mi tá a jọ lọ sí oko Onìgalà lákọ̀ọ́kọ́ tí kọ́kọ́ pa. Obé mi tẹ lọ tọ̀ ńkọ́ torí obé yẹn ẹ máa tọ̀ lóòrèkóòrè bẹ́ẹ̀ni obé wo ló tó dàbí nǹkan. Obé tí ó tó dàbí nǹkan lójú tèmi tó tá a lọ sí oríko Olúpọ̀nà ẹran tá à ń wí èmi ọ̀fẹ́ irú kíyà ló tún rí bá ń rí torí pé ọ̀pá tí ń bẹ lórí rẹ̀ irú ẹran wo ni. ìgalà náà ni o. ìgalà antelope. ọ̀pá tí ń bẹ lórí rẹ̀ ó tó kéyìn ó fi wọn ìdédé ọrùn ọwọ́ mi báyìí débi tí ọwọ́ mi gùn dé yìí. owó ẹ̀ tẹ́ bá ń wo ìdàkejì rẹ̀ báyìí ó dàbí ike tẹ́ máa wo òdì kejì ẹ̀ báyìí. àwọn kan ní á pè wá sí pé ẹran wo pé ó ní agbára púpọ̀ wípé àwọn tí ń lé kèsè kékeré ọjọ́ tágbára àwọn ọ̀ka pé ṣùgbọ́n ká bá wọn bá gbẹ́ tó wá pè wá gángbà táyì débẹ̀ ẹran ti sá ibi tó wá sáde làwa wá lọ bà ṣùgbọ́n nǹkan tó wá jọ ẹ̀mí tó ṣe mí ní kàyéfì ìjọ náà ni wípé abala nù kòkó àtàbala nù àgbàdo wọn á yatan ní àlà oko yẹn pé àmọ́ ibi tí ẹran yóò jáde sí ẹni tí ó fẹ́ ti ń tọ bébọ̀ àtijọ́ ń wora wa ó náà ti ń wo mi ó ti ń wonú kòkó ó ti ń wonú kíní ṣé ọdẹ sì wà nínú ibi tẹ́ ilé wa yìí ṣùgbọ́n tó wá bẹ̀mí lẹ́rù ni pé mo kàn rí ògìhùn títóbi ògìhùn ọ̀fẹ́ ẹwú bí ọkọ̀ kórékó ṣe tó ń títóbi gálà ó tó wà lójú mi nínú fíìmù tí mo gbà sẹ́ran lélẹ̀ ni àbí ògì ni àbí èèyàn mo kàn sáré pé kí ní ìpadà sínú kòkó fi bí èèyàn nígbà tí ó di gálà èmi gẹ́gẹ́ tí mo gbé mọ́ lọ́wọ́ mo ti pariwo àwọn tó ń bẹ lẹ́yìn tí wọ́n dé fún pé ẹran dé ìmọ̀gbà tí kan lọ́wọ́ mi èmi tẹ̀ tó ń pariwo lọ pé ẹni tẹ́ mẹ́rin ẹran dé níbi tẹ́ dúró sí ẹran dé nígbà tí ń wò lẹ́lẹ́ mo ti tẹ́ran ti ṣubú èmi gẹ́gẹ́ fún lára láàmì ìyìn lè tọ̀ torí pé ibi tíjà àmọ́ ti ń sọ déédéé tó ga jù yàn lọ ní bí ìbọn sì wá pa Ọlọ́run ọba adẹ́dà nìkan ló sì kiri iná ló yé débi pé tó padà sáré débẹ̀ lẹ́yìn ti tèmi tó fìbọn kàn báyìí gbogbo ọmọ tó yìn sí àyà kẹ́kọ̀ọ́ wọlé bá a ti ń ṣe àwọ̀ ìbẹ̀ lára ní gbogbo ọta tí ń bẹ lára tí ń bẹ nù bẹ gbogbo ẹ̀gbọ́n dálé ṣùgbọ́n ẹran táwọn wí ó dúdú tá tí ó ẹ̀ tẹ́ẹ̀lé tẹ́ẹ̀kọ́ tí bá rìn bọ̀ wọn ò bí yẹn dá èèyàn lé dúró dè torí kò sí àwọ̀ gàlà kankan mọ́ra rẹ̀ tó ti dúdú tán yányán tó bá sì nàró kalẹ̀ gíga rẹ̀ ọ̀gá jù yàn lọ nínú àwọn àmì tí a rí lójú ọ̀nà òbé títọ̀ òun náà nìyẹn. níjọ́ tẹ̀ ti ṣọdẹ ìgbẹ́ wo lẹ lọ tẹ́ ẹ̀ lè gbàgbé láéláé tẹ́ ẹ̀ lè gbàgbé láéláé pé eléyìí ọkàn tí ọ. ṣé nípa ti bóyá ó ṣe bákà bí inú èèyàn dùn sí ṣé nípa bóyá inú èèyàn dùn sí àbó ó ṣe bákà nídàkejì. èwo nínú yẹn dùn jù. ọjọ́ tí inú mi dùn jù náà ni ọjọ́ tá a kọ́kọ́ lọ sí Ìtọ́bé torí àwọn kájọ́ kọ́ ń tọ̀ ṣáájú títí wa kó tó di pé wọ́n wà náà lọ dídú pé wà ń lọ lé kí ó lọ́wọ́ ní ìgbà yẹn pé ìjọ táwa náà ráàyè ẹ̀jẹ̀ bá wọn lọ pé dúró níbi tí ẹran ọgbàrí o ọjọ́ tẹran pé bẹ́ẹ̀rẹ̀ ṣe sáré tó gbọ́dọ̀ mi tà sí ta Ọlọ́run sì pé kó ìbọn pa tó sì dáwọn èèyàn lójú pé tí bẹ́ẹ̀rẹ̀ lè sáré tó báyìí kí mo níjọ́ wo nínú yẹn bàjẹ́ jù nídìí iṣẹ́ ọdẹ. ọjọ́ tí inú mi bàjẹ́ jù nídìí iṣẹ́ ọdẹ ni ọjọ́ tí mo yìnbọn sí ọ̀kẹ́rẹ́ gbà náà mọ ọ̀kẹ́rẹ́ ni mo yìnbọn sí. kí ló bá yẹn nú jẹ́ ń bẹ́. tó wá bà mí lẹ́rù ni wípé àtijọ́ tí mo yìnbọn sí Ọ̀yà gbọ̀njíjọ́ alákọ̀ọ́kọ́ ni pé ìgbà náà àti yìnbọn tí bọ́n tó ti mọ́ wa dáadáa torí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀ pé bẹ́ẹ̀ máa wà báyìí bá ṣe yìn re o tó bá wà níbi báyìí bá ṣe yìn ọ̀tọ̀ ní dáná-ojú ọ̀tọ̀ ní ọlọ́pẹ̀ẹ́rẹ́ kò sí tí ò léwu nínú dáná-ojú àti ọlọ́pẹ̀ẹ́rẹ́ dáná-ojú ibi tóun ti burú ni pé tí bọ́n náà bá yọ tọ́lọ̀ bá ṣàánú èèyàn ó lè bọ́ sí ọ̀yàn lọ́pọ̀lọpọ̀ tàbí kọ́ fọ́yàn lójú. ìwọ́n wọ́n ń wo nírọ̀lẹ́jọ́ náà mo wọ́ ọ̀kẹ́rẹ́ lọ pé n tá fi jẹun pẹ̀lú dáàdì wa ń jọ́ náà pé wọ́n wá wọ́ ọ̀kẹ́rẹ́ lọ à ń pè bẹ́ẹ̀ ló kó bá a sè ní oríko asá ni lóko yẹn wà. wọ́n á ń wo ọ̀kẹ́rẹ́ àlàfo ògì mo ti ń wo ọ̀kẹ́rẹ́ pé ó yẹ kí mo bà gbọ́bọ̀ nọ́mbà 1 àti lè fi gbébọn
Number 2 bí mo ṣe wá yìnbọn sí ọ̀kẹ́rẹ́ ń báyìí bọ́nà bá kan yọ̀ ń dì ní. bọ́nà ìbọn. bọ́nà yọ gbogbo èéfín tó yẹ kó jáde lẹ́nu ẹlẹ́gbẹ́ pé dàjí ẹ̀ ìdí ló ti ṣe kí ni ọwọ́ mi ní gbogbo imú ti gbogbo ojú tí ọlọ́run òkè kọ́ bá mi o ṣùgbọ́n sí ọ̀fọ̀ yín lójú. ọ̀fọ̀ mi lójú ṣùgbọ́n gbogbo nẹ́ẹ̀tù gbogbo èéfín ìbọn tí láàrin ọ̀sẹ̀ kan tí bá tún kẹlẹ̀ mi báyìí kíní tó gba imú mi wọlé ní àwọn ìdọ̀tí tó jáde lọ́nà ló jáde lẹ́nu mi. Níjọ́ ẹlẹ́ẹ̀kejì tínú mi tó bàjẹ́ bá níjọ́ tí mo lọ tá a lo oko ìgbẹ́ alájálá lọ ṣùgbọ́n ìbọn tí mo gbé lọ́wọ́ jẹ́ náà mo ti kọ́ ń sá tí ìbọn yìí ta alẹ́ ẹtú mọ́ sàkóró kí ló fẹ́ ṣẹlẹ̀ mo wá tún ìbọn ìṣe láti dì ẹ̀tù tó yẹ kí n fi sí lẹ́nu mo wá padà fi sí ní bó ṣe ń fi kíní spanner kan mo sáré pé ẹ̀tù ìsà ń lọ àṣé ní tó fẹ́ ṣẹlẹ̀ jọ́ náà ni bẹ́ẹ̀ sì jẹ́ bẹ́ẹ̀ bí nọ́mbà 3 ọ̀yà tá a sá ń lé bóyá ẹ̀ ṣe gbanú ẹ̀kan wá pé kéèyàn gbìyànjú ẹ̀ bóyá ìbọn ọba ìbọn ṣe fọ́ lọ́wọ́ mi nìyẹn ẹnu pé rògbọ́n kàrò lásán ni mo gbọ́ ìgbọ́n kankan mọ́ láàrin bí ọ̀sẹ̀ kejì mi ò gbọ́n kankan ṣe pé tí n bá sọ̀rọ̀ létí mi etí mi ó mọ ọhú nígbà tí yẹn bá tan kí ni microphone múlẹ̀ téèyàn ti sọ̀rọ̀ kíni bẹ́ẹ̀ ni etí mi ṣe ń ṣe wọ́n ń gbẹ́jọ́ ètí kíní wá ṣẹlẹ̀ tó gbogbo jẹ́ ń wí ìgbọ́n kankan mọ́ èmi kẹsàn-án ń wò báyìí bẹ́ẹ̀ ṣe ń wò báyìí mo kẹsàn-án ń wò pé ẹ tí bá ń sọ̀rọ̀ tí mo kàn ń wo owó ẹ̀ mo lè máa yà sí tẹ́ni wí wọ́n á padà lọ́wọ́ bí mo ti ìbọn pa ọ̀yà yẹn tó tí wọ́n ṣe bàjẹ́ tó jọ́ náà àwọn ọjọ́ yẹn tí mo rí pé inú àwọn ọjọ́ tó le àwọn ọjọ́ yẹn ni. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àní farapa ẹ̀kọ́ wa ní àjò ẹ̀yọ̀ kan. Nínú tí ń fi ṣàǹfààní fún ọmọ aráyé Ọlọ́run tí máa ṣàánú ẹ̀dá yóò sì jọ àánú wò wá ilé yìí ó jẹ́ ẹ̀bì àwọn àgbà tó kọ̀ǹfàmù dáadáa ewé àjẹ́ ọ̀bàlẹ̀ ewé ìlàpá funfun ewé ìlàpá pupa àti èpo ọ̀bọ̀ èyí ó gun tí ó kúnná dáadáa èyí ó fi òkúta akọ tẹ́lẹ̀ nínú kété yìí bá fẹ́ kó sí èyí ó kó ọṣẹ ilé lórí tí èyí bá wá fẹ́ ṣe ìpara rẹ̀ mọ́ èyí ó gún mọ́ ọṣẹ ni èyí ó gún mọ́ ọṣẹ dúdú tí ó kúnná dáadáa èyàn lè ṣe ní tí ọ̀pọ̀ èèyàn lè lò èyàn lè ṣe ní tí ẹnìkọ̀ọ̀kan lè lò tí èyí ó kó sínú ike ṣùgbọ́n òkúta akọ yóò mọ́ tẹ́lẹ̀ nínú kété bá kó sí tí èyàn bá pé ìrìn àjò òun dàrú tàbí ìrìn àjò le pẹ̀lú òwú Ọlọ́run nínú ohun tí bá ń sùn ni ó ti máa lálàá pé ìyàtọ̀ ó máa dé bá ìrìn àjò ayé òun ṣùgbọ́n inú tó jẹ́ ẹ̀bì àwọn àgbà rẹ̀ tó jẹ́ ìpara rẹ̀ téèyàn lè fi kún iná ni tí ọ̀gá mi ti sọ tí olóore ti sọ lẹ́ẹ̀kan ni pé èèyàn ó sun àìdàn ó lè jẹ́ ọ̀kan èèyàn sì lè sun tí ó pọ̀ tí èèyàn bá sun èèyàn lè sun nínú àrò èèyàn sì lè sun ní orí àdògán tí ó jóná èèyàn wà ní jẹ́ kó dérú tí èèyàn fi gbé sójú ọlọ èèyàn wà lọ tí ó kúnná dáadáa tí èèyàn bá ti wá lọ tó kúnná tán èèyàn lè rọ́ síbi inú kíkan ẹni tó wá wé ọṣẹ òun tó bá ti ń wé ọṣẹ nìyẹn tán yóò wá mú díẹ̀ nínú ẹ̀bùn yóò fi sínú epo pupa yóò là ń bẹ̀ yóò wá fi epo para pẹ̀lú òògùn Ọlọ́run tí wọ́n bá ń dà láàmú jù bẹ́ẹ̀ lọ yóò mọ̀ rí pé Ọlọ́run ó sì máa ṣàánú òun lórí ìrìn àjò ayé òun. Ẹ dákọ yín lẹ́ẹ̀kan. Orúkọ mi ni Táíwò Àkàngbé Hasan Ejimakinde. Ilé Adébíọpọ́n. Ìlú Ìwó Olódò Ọba. Ẹ ṣeun o.